Okay, let's go there. Tẹ́ bá fẹ́ download app Distinct Radio. Àwa tí àwa lórí app bíi tèmi báyìí. Ẹ ti rí Apple Store yẹn. Ẹ wá ra lọ sí App Store. Ìyẹn tí mo click yẹn. A gbé yín lọ sí App Store. Ó ń load lọ́wọ́ báyìí. Tó bá ti wá load tán, ibi ọwọ́ ìsàlẹ̀ ẹ rí search. Tẹ́ bá ti rí débi tí search wà, ẹ wá type orúkọ radio wa Distinct DISTINCT. Ẹ fi àlàfo sí ẹ rí kó ti gbé wá radio. Òun ni àwa ní torí pé mo ti install ẹ̀ a ní open. Tẹ́ bá ti install ẹ̀ a ní install. Òun ló ń load lọ́wọ́ yìí. Tó bá load tán bó ṣe máa rí nìyẹn. Fún ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ bá fẹ́ send birthday shout out, ẹ fẹ́ birthday shout out látọ̀dọ̀ wa, ẹ click happy birthday ìyẹn tó sọ pé want a birthday shout out, ẹ click lórí ẹ̀. Àwọn advert báyìí ibẹ̀ náà làánà ti ń rí tọrọ kọ́bọ̀. Ẹ̀rọ àtẹ X yẹn láti close ẹ̀. Ẹ̀rí so tẹ́ bá ti close ẹ̀ bẹ́ẹ̀ yẹn á fún yín lórúkọ. Lápèjúwe bóyá orúkọ ẹni tó fẹ́ ṣe birthday kà ní Bíọ́lá Badru. Wishing someone else? No. Adisa, okay. But yeah, yes. My son. Then birthday. Can it birthday? Bossy. Oro ọjọ́ ìní. Type November 30th. Special message. I would like bí example nìyẹn ṣá ká máa ohun tẹ́ bá fẹ́ witches gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ká witch wọn tẹ́ fẹ́ ká kà lórí afẹ́fẹ́ ẹ̀rọ àkọsíbẹ̀ ẹ wá kílíkì ìyẹn kíní bí kite yẹn ẹ kílíkì tẹ́ bá ti kílíkì yẹn ẹ kílíkì send ẹ rí ó ti send nìyẹn a ní okay ẹ kílíkì okay ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Another thing tó tún wà ń bẹ́ẹ̀ ẹ lè padà sẹ́yìn tẹ́ bá ní birthday wishes mọ́ tí advert bá tún wá ẹ tún close advert yẹn. Tẹ́ bá ní topic tí ẹ fẹ́ ká sọ̀rọ̀ ń pẹ̀ lórí ètò ẹ lọ sórí suggest topic. So ibi suggest topic yẹn ká ní porúkọ ẹni tó fẹ́ suggest topic náà ní Bíọ́lá. Topic tó fẹ́ suggest òun náà ní ghost. Can you discuss ghost on your show? Or can it on lápèjúwe lálálẹ́ Friday? Bóyá comment bóyá same thing. A ghost real? Tẹ́ bá ti type ẹ̀ tán bẹ́ẹ̀ yẹn ẹ wá tẹ send. Ẹ̀rí bẹ́ẹ̀
ìyẹn náà ti lọ lórí tẹ́ bá ní topic nìyẹn. Tẹ́ bá fẹ́ ká play orin kan fún yín, bóyá ó ní orin tí ẹ fẹ́ ká play fún yín, ẹ lọ sí request song. Ẹ rí gbogbo advert yìí a máa wá gbogbo àti bá ti click ẹ má worry àwọn nǹkan tá ń tà òun náà ni a fẹ́ kẹ́rí. So orúkọ ẹni tó kọrin yẹn bóyá Saheed Òṣùpá for example. Orúkọ orin náà ni Capability. Nọ́mbà yín ẹ lè fún wa nọ́mbà yín tẹ́ bá fẹ́. Email yín. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá ní comment ẹ lè enter, tẹ́ bá ní ẹ kàn lè hit send. Ó ti send ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ìyẹn ti ṣiṣẹ́. Ẹ lè padà sẹ́yìn. Ó tún kù ń bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá fẹ́ lọ sórí Facebook page wa, ìyẹn náà wà bẹ́ẹ̀. Tẹ́ bá ti click ó máa show yín gbogbo nǹkan tí a gbé sórí Facebook. A show Facebook page wa. So ẹ láti login, tẹ́ bá login láti rí ohun tá a gbé sórí Facebook. So contest yẹn ṣì ń lọ. Àwa tá bá fẹ́ jẹ iPad àbí tá bá fẹ́ jẹ àwọn kan tá a ṣà níbẹ̀ ó wà bẹ́ẹ̀. Ẹ padà sẹ́yìn, so ẹ lọ sí home, ó sì kún bẹ́ẹ̀. Ẹ close the advert yìí. Bó ti ṣe turin ti comment náà, àwa tá bá ní suggestion àbí nǹkan kan tí ẹ fẹ́ gbà níyànjú, ẹ lọ sí share comment. So láì pé comment yìí à ń ṣiṣẹ́ lé lọ́wọ́, à fix ẹ̀. So mo ti rí ohun tí wọ́n pè mí sákèsì ẹ̀. So comment yẹn nìkan ni ò tí ì ṣiṣẹ́, à fix yẹn. Then tẹ́ bá dẹ̀ fẹ́ bùn wá lówó, ká ní pé orú show kan ń lọ lórí afẹ́fẹ́ lápèjúwe báyìí sìn bí lápèjúwe bí show tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn à ń pè yẹn ní Throwback Thursday. So Throwback Thursday tẹ́ bá fẹ́ like yẹn, so ẹ kàn click favorite. Tẹ́ bá ti click yẹn, gbogbo àti show yẹn bá ti bọ́ sórí afẹ́fẹ́, a máa sọ fún yín pé show yẹn ti wà ní orí afẹ́fẹ́. Ẹ lè gbádùn show yẹn. Tẹ́ bá dẹ̀ fẹ́ fún wa lówó bí ṣe sọ, tẹ́ bá ti click lórí PayPal button yẹn, a gbé yín wá sí DNC member support. Iye tẹ́ bá fẹ́ fún wa, ká ní pé $10 lẹ fẹ́ fún wa, ẹ kàn type $10 síbẹ̀. Tẹ́ bá fẹ́ máa fún wa lóṣooṣù, ẹ check lé pé okay oṣooṣù ni o. Tí ó bá ń dẹ̀ ṣoṣooṣù, ẹ yọ bó jẹ́ ẹ̀kan péré. Ìyẹn bẹ́ẹ̀. Tẹ́ bá ní PayPal account, ẹ click login. Tẹ́ bá ní enter credit card information yín bí báyìí, ẹ rí eléyìí orí PayPal ló ń lọ. Ó wà secure. So kò sí bá méjì ń bẹ́ẹ̀, kò sẹ́ni tí ajé information yín. Àmọ́ pé trust wa, àmọ́ à ń sọ yẹn náà kí ẹ bá lè mọ̀ ní. Ìyẹn lọ bẹ́ẹ̀. Then another thing tó tún wà ń bẹ́ẹ̀ náà ni pé tẹ́ bá fẹ́ wá àwọn orin tá ti play, àwọn playlist wa bó ṣe ń lọ, gbogbo nǹkan tá ti play playlist wa nìyí, gbogbo nǹkan tá ń play fún yín. Bugani àti play yẹn darí, gbogbo àwọn nǹkan ẹ̀rí Pasuma Ability, Be Quiet, D-Sherry àti Petty Pablo, Orlando Owo, ẹ̀rí gbogbo àwọn nǹkan tá ṣe play láìpẹ́ nìyẹn. Tẹ́ bá click lórí playlist, tẹ́ bá lọ sórí activity, gbogbo nǹkan tá ń ṣe, bóyá lórí Twitter ni o, lórí Facebook ni o, lórí Instagram ni o, gbogbo ẹ̀ náà ni ẹ máa rí bẹ́ẹ̀. Tí ẹ bá dẹ̀ fẹ́ ilé àṣìbí òdẹ̀ lọ, àwọn ètò wa tá ń ṣe ilé on demand ni. Tó bá ní ètò kan tẹ́ fẹ́ gbọ́, tẹ́ miss ẹ̀ live, ẹ lè bọ́ sórí section yìí kẹ́dẹ̀ máa gbọ́. Ó dẹ̀ tún kù tá bá wà lórí ètò tí ẹ bá fẹ́ dá sí, tẹ́ bá fẹ́ wá àwọn videos wa tó wà lórí àwọn social media wa, tẹ́ bá lọ sí under videos,
ó máa show yín gbogbo fídíò tó wà lábẹ́ account wa lórí YouTube. So gbogbo àwọn videos wa lórí YouTube page account wa nìyẹn. Gbogbo àwọn show tí ẹ ti like ó máa wà ń bẹ̀, orin nìyó, show nìyó, ó máa wà ń bẹ̀. Then yàtọ̀ sí yẹn, tẹ́ bá lọ Sunday shows, ó máa show yín gbogbo ètò wa lọ́jọ́ tìní ìsìn normal òru ọjọ́ ìní a máa ní àtúntẹ̀ ọ̀rọ̀ tó ń lọ, alẹ́ báyìí a máa ní throwback, make una thank God lọ́la Friday, Al-Furqan lọ́la Friday. Ó dà pé show kan gan miss gan ní Friday yẹn, lálálẹ́ Friday lálálẹ́ Friday miss ní, so yẹn a tún yẹn ṣe, a fix yẹn jẹun mi rí lálálẹ́ Friday. Okay, so a fix yẹn, so lálálẹ́ Friday yẹ kó wà ní Friday bẹ́ẹ̀. So àwọn shows wa nìyí, àwọn ìgbà tí wọ́n ń bọ́ sórí afẹ́fẹ́ òun náà ni owó lẹ́rìn yẹn. Ẹ lè padà sẹ́yìn tí ẹ bá fẹ́ contact wa, ẹ bá fẹ́ send SMS sí wa, ẹ lélẹ̀. So ẹ bá ti click SMS ó máa open ẹ̀ láti send wa ní SMS. Tí ẹ bá fẹ́ send email, a open the email lórí fóònù yín láti send wa ní email. Delete. Tẹ́ bá fẹ́ call wa lórí ètò, bóyá mọ nọ́mbà ẹ̀ náà ń gbọ́ lórí app wa, tẹ́ bá ti wá síbí báyìí, tẹ́ bá ti ní call, ó máa call wa, ẹ lè pè wá látòrí ibẹ̀. So gbogbo nǹkan tí ẹ lè ṣe lórí app wa, rípò tí wà loaded gan, ẹ lọ download ẹ̀ kẹ́ náà kẹ́ gbé wa rìn, ó easy gan, kò sí app tó dùn tó èyí tá a ṣe mú wá fún yín náà nìyẹn. Adúpẹ́ ní náà ni a fi àdàgbà app walkthrough yìí láfi lé. Ó dàbọ̀.